ààrẹ nígbà tí sọ̀rọ̀ jù ó ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. ẹ wo program tẹ́ ń ṣe lánàá ọ̀rọ̀ yẹn ń rùn ẹ ń sọ̀rọ̀ ẹ fi sí mú kẹ́ wo àsìkò gbà tẹ́ ń sọ̀rọ̀ gangan tẹ́ ń ṣe program òfò tẹ́ ń ṣe yìí gangan àsìkò yẹn ni máa yí wà nù gbó tó ń ṣiṣẹ́ fúnran Yorùbá orúkọ yóò dáa ẹ kọ̀tàn dáadáa nǹkan tó yẹ ká ṣe tó yẹ ká kún lọ́wọ́ àbúrò mi wá rí mi tó bá wá bá yín mi ì lè jáde mọ́ àgbà ti dé ẹ̀rù ń bà mí mi ì lágbára bí ìwọ fine àwọn bọ́ìsì lélẹ̀ kàn support ẹ̀ tó ń bá pàtàn àwọn tó gba Yorùbá lẹ̀ tó ń bá ń sọ̀bọ̀ wọ́n ní plus àríkúyẹrí. nǹkan tó dẹ̀ fa the main problem tẹ́ni ni pé ìgbà tẹ́jọ́ yẹn ẹ̀ ń kọjá ayé yín sí àwọn ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe wá ń kọjá ayé yín sí wọn àwọn tó ní nǹkan agbára wọn ò yọ̀ǹda ẹ̀ fún yín. tọ́lọ́run ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lálágbára ẹ tẹríba fún Sunday Igboho tẹ́ sọ pé no yìí fàṣájàdú ilá ìbìlísà ètù ló ṣe kọ́ńkínná ẹ̀yin ṣe déédéé ètù níyín torí tẹ́ ẹ bá jẹ́ ètù ẹ ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sí lára ni Ọlọ́run ló gbé dìde kì í ṣọjọ́ orí kò kanjọ́ Ọlọ́run òun lò bẹ́ẹ̀. ọjọ́ tí mo tẹ̀lé olóyè Sunday Igboho tí mo rí mo ní aláyé mo ní èmi ń gbàdúrà fún yín kọ́lọ́run jẹ́ kọ́ta yín máa pọ̀ sí. ó hànkì mo ní bọ̀ Ọlọ́run á gbé yín borí ẹ̀ dáàdì mi ní bí nǹkan èèyàn bá ṣe fẹ́ da ọmọ lọ́ta èèyàn mọ́ ó lọ́ta oníwàga ó lè ga. ọ̀rọ̀ ààrẹ Aríkúyẹrí yìí ṣé ń fojú lásán wo ni ẹ gbé sínú làákà ẹ̀ kẹ́ wá wo ọ̀rọ̀ èṣù àtàádámà àtọlọ́run kò sí ìgbà tọ́lọ́run fẹ́ yan adarí àbí tọ́lọ́run bá fẹ́ gbèyàn kan dìde ta kì í rètù bí lẹ́yìn ìbejì bírú tiẹ̀ yìí. Ọlọ́run pè gbogbo àwọn màláìkà jọ Ọlọ́run ní easy judu lè ádámà gbogbo yín ò ẹ tẹríba fún ádámà o lóòótọ́ ẹ jù lọ lọ́jọ́ orí bọ́tí o ẹ tẹríba òun mo fẹ́ fi ṣàdárí yín o bọ́lọ́run ṣe fi olóyè Sunday Igboho ṣàdárí wa ilẹ̀ Yorùbá adarí jagun olórí jagunjagun ilẹ̀ Yorùbá ní ilé tó kò yìí Ọlọ́run wá ń sọ fún àwọn màláìkà pé easy judu lè ádámà gbogbo yín ẹ tẹríba fún ádámà o fàṣájàdú ilá ìbìlísà èṣù dìde èṣù ní níbo ojú mi ló ti bí ọmọ kékeré ni bí ààrẹ Aríkúyẹrí ṣe ń du ọjọ́ orí báyìí exactly bó ṣe rí nìyẹn ọjọ́ orí lẹ̀ ń dùn lọ bí Ọlọ́run léèrè pé báwo ló ṣe ṣe ẹ lọ kàtàn èṣù dáadáa Ọlọ́run torí bẹ́ẹ̀ hàǹgì ayé èṣù dé ní bọ̀tí a ní wá màmá rírú ẹ̀ torí kí ni adínà àgbà èèyàn bí èṣù sì kù láyé gbogbo kọjá ń ṣe wọ̀nyí ẹ̀ nídìí ẹ̀. ọjọ́ tí mo tẹ̀lé olóyè Sunday Igboho tí mo rí mo ní aláyé mo ní èmi ń gbàdúrà fún yín kọ́lọ́run jẹ́ kọ́ta yín máa pọ̀ sí. ó hànkì mo ní bọ̀ Ọlọ́run á gbé yín borí ẹ̀ dáàdì mi ní bí nǹkan èèyàn bá ṣe fẹ́ da ọmọ lọ́ta èèyàn mọ́ ó lọ́ta oníwàga ó lè ga. ẹ̀yin gangan lépo tó ń ṣiṣẹ́ olóyè Sunday Igboho táyé fi mọ̀ pé èèyàn gidi ni torí kí ni ó ń ṣiṣẹ́ dáadáa ẹ̀yin ń discriminate ẹ̀. tí ò bá jẹ́ pé èṣù ṣe kọ́ńkínná Ọlọ́run ò ní rọ̀fà ádámọ̀ bó ṣe rọ̀fà ẹ̀ kò ní gbéga bó ṣe gbéga ẹ̀yin gangan lẹ́ discriminate ẹ̀ táwa ayé fi rí táwa Yorùbá fi rí pé ó èèyàn lolóyè Sunday Igboho. ẹ wo program tẹ́ ń ṣe lánàá ọ̀rọ̀ yẹn ń rùn ẹ ń sọ̀rọ̀ ẹ fi sí mú kẹ́ wo ó ṣe drone ìdínà mọ́ọ̀tì tó fi ṣe gbogbo nǹkan tó ń ṣe báyìí ọ̀rọ̀ yẹn nítumọ̀ ìrìn àjò yẹn nítumọ̀ ẹ wo iṣẹ́ tó ṣe gbogbo bọ́n ṣe lọ mú àwọn tó ń gbàjáde olóyè Sunday Igboho ló fún wọn páàsì yẹn ó tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ni o. àsìkò gbà tẹ́ ń sọ̀rọ̀ gangan tẹ́ ń ṣe program òfò tẹ́ ń ṣe yìí gangan àsìkò yẹn ni máa yí wà nù gbó tó ń ṣiṣẹ́ fúnran Yorùbá àwa Yorùbá jẹ́ mo tiẹ̀ rí Ọlọ́run ṣe kinní kan tá a mọ̀ ẹ lọ gbà kó tí nílùú tán ti bí yín kẹ nọwọ́ sí nǹkan kan bẹ̀ kó lóyè Sunday Igboho nọwọ́ látọ̀hún yẹn sí nǹkan kan bẹ̀ kọ́mọ ẹni tó fẹ́ já mọ́ lọ́wọ́ orúkọ yín ò dáa kọ̀tàn dáadáa nǹkan tó yẹ ká ṣe tó yẹ ká kún lọ́wọ́ àbúrò mi wá rí mi tó bá wá bá yín mi ì lè jáde mọ́ àgbà ti dé ẹ̀rù ń bà mí mi ì lágbára bí ìwọ fine àwọn bọ́ìsì lélẹ̀ kàn support ẹ̀ tó ń bá pàtàn àwọn tó gba Yorùbá lẹ̀ tó ń bá ń sọ̀bọ̀ wọ́n ní plus Aríkúyẹrí wọ́n ní plus madam Aríkúyẹrí wọ́n á dín yín mọ́ but gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹ máa ọ̀rọ̀ yín ti pọ̀ jù ẹ lágbàáṣà ni ààrẹ nígbà tí sọ̀rọ̀ jù ó ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ẹ wo ipò yìí ẹ̀ ń dọ̀tí ẹ̀ mo dẹ̀ ń gbàládùá kọ́lọ́n jẹ́ kẹ́mi gúngúngúngún mi gbàdúrà ìṣubú yín Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú torí kí ni bẹ́ẹ̀ ṣe ń dọ̀tí ipò yìí a níìdè àti máa fún yín láwọn àpọ́nlé kankan tí ipò yẹn tọ́ sí torí ẹlòmíì tó bá fẹ́ jẹ́ lọ́la kọ́lọ́n jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o kẹ́ má kú báyìí bọ̀tẹ́lòmíì bá fẹ́ jẹ́ lọ́la ti fi dọ̀tí sípò yẹn ẹ̀rù ń bà yín
tọ́lọ́n bá ròyìn òǹṣẹ́ àyà ẹ̀ máa ń kí ni ẹ̀rù yín ti pọ̀ jù ẹ̀rù yín ti pọ̀ jù. Nǹkan tó dẹ̀ fà the main problem tẹ́ni ni pé ìgbà tẹ́jú oyè yẹn ẹ̀ ń kọjá ayé yín sáwọn ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe wá ń kọjá ayé yín sí wọn àwọn tó ní nǹkan agbára wọn ò yọ̀ǹda ẹ̀ fún yín. wọ́n lámọ̀ pẹ́ jù lọ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ èṣù ni ìgbà tọ́lọ́run sọ pé Ọlọ́run dá Ádámù píníṣí Ọlọ́run wá ní gbogbo ẹ̀yin màláìkà tẹ́ jù lọ yìí o ẹ dáyé ṣáájú ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ bọ̀ easy jù dó lè Ádámù ẹ tẹríba fún. Wọ́n ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sí lára ẹ ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sólóyè Sunday Igboho lára tó fi ń já darí gbogbo wa ni nílẹ̀ Yorùbá. Ọlọ́run wá ní gbogbo yín kẹ́ gbà fún ààrẹ Aríkúyẹrí Ọlọ́run ní easy jù dó lè Ádámù gbogbo yín ẹ tẹríba fún Ádámù bí Ọlọ́run ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lálágbára ẹ tẹríba fún Sunday Igboho tẹ́ sọ pé no yìí fàṣájàdúrínlá ìbìlísà èṣù ló ṣe kọ́ńkínná ẹ̀yin ṣe déédéé èṣù níyín èṣù níyín torí tẹ́ ẹ bá jẹ́ èṣù ẹ ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sí lára ni Ọlọ́run ló gbé dìde kì í ṣọjọ́ orí kò kanjọ́ Ọlọ́run òun lò bẹ́ẹ̀ ẹ̀ ń gbé bẹ́ẹ̀ mo jù lọ ọmọ kékeré ni ó ń fly dúró no Ọlọ́run ní fàṣájàdúrínlá ìbìlísà èṣù nìkan tí ló ṣe kọ́ńkínná ẹ lọ wo nǹkan tó parí ọ̀rọ̀ èṣù kó má bá parí ọ̀rọ̀ yín kò tí ì dé góńgó báyìí ẹ túbá ẹnu yín dẹ̀ lélẹ̀ ẹ tí ẹ mo rú ọ̀rọ̀ tẹ́ máa sọ ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù ẹ ń sọ̀rọ̀ nú fídíò yẹn báyìí mo sọ pé mo gbọ́ ọ̀rọ̀ yín tẹ́ sọ pé Ọlọ́wọ̀ èèyàn yín ni ara àrífín nìyẹn bàbá yín ni tẹ́ bá lè sọ̀rọ̀ tẹ́ rẹ́ Ọlọ́wọ̀ fi Ọlọ́wọ̀ ń ṣe kì í ṣe ọba kékeré nílẹ̀ Yorùbá o Ọlọ́wọ̀ yàtọ̀ o ó yàtọ̀ gidigidi o Ọlọ́wọ̀ yàtọ̀ sáwọn ọba tẹ́ máa ń rí fi ní kíní wọ̀nyẹn o so àwọn èdè àrífín wọ̀nyẹn lọ kọ́ọ̀tì ẹ̀ àfẹ́ mọ́.